Ẹ̀yin èèyàn wa, ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí. A ó máa sọ̀rọ̀ nípa fíìmù tí Mobimpe àti LATEEF Adedimeji tí wọ́n jọ ṣe o, tí à ń pe orúkọ rẹ̀ ní IYA ETA. Ẹ̀yin tèmi, ìjẹ́ ti wo fíìmù yìí? Tí ẹ ò bá ti wò ó, ẹ gbìyànjú láti lọ wò ó torí wípé fíìmù yìí ó dùn, ó lárinrin. Fíìmù tí ẹ máa nífẹ̀ẹ́ sí ni. Ẹ̀yin èèyàn wa, ta ni òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù yìí? Kí ni orúkọ òṣèré yìí? Kí ni ìdí tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré yìí? Ní tèmi o, arákùnrin tí ó jẹ́ gateman fíìmù náà, mi ò mọ orúkọ rẹ̀. Ó ní mo nífẹ̀ẹ́ sí jù torí èmi ti máa admire rẹ̀ ní gbogbo fíìmù tí ó bá ṣe, bí ó ṣe nẹ́nu tí ó mọ̀rọ̀ sọ gidi gan. Ẹ kú mọ arákùnrin ọ̀hún wípé ó mọ̀rọ̀ sọ. Ẹ̀yin tèmi, nǹkan tí mo rí nìyí o, nǹkan tí mo rí gangan nìyí tí mo fi láìkì arákùnrin ọ̀hún. Ẹ̀yin tèmi, àti wípé ìjẹ́ rò wípé ó yẹ kí fíìmù IYA ETA kí ó parí sí ibi tí ó parí sí yìí. Nǹkan tí ẹ bá lérò, ẹ tẹ̀ sínú comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀, ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀. Ẹ̀yin tèmi, ẹ máa sọ fún Mobimpe wípé fíìmù náà à ń dúró de apá kẹta rẹ̀, kí wọ́n máa pẹ́ kí wọ́n gbé jáde o. A kò ní rí jù báyìí lọ o. Tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ìrọ̀lẹ́ gbogbo ọmọ rẹ̀ ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.